Ẹ káàbọ̀ sí Erelú Royal Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Májàsọ́lá kò ṣeé bínú sí, má bá a jà o. Àdìsá ọ̀gọ̀ má bá a bínú o, torí ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o. Ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o. Má bá a jà o. Má bá a bínú rárá, má bá a jà o. Ìgbòho ò ṣe bá bínú, má bá a jà o. Torí tó bá bá jà wàá kàn bínú Ọlọ́run ni o. Má bá a bínú, má bá a jà o. Ọmọ ládé má bá a bínú. Ẹni Ọlọ́run tí wà lẹ́yìn rẹ̀ èjú bá jà o, torí Ọlọ́run wà lẹ́yìn Ìgbòho ni o, èjú bá jà o. Ẹ kú ojúmọ́ èní ọjọ́ ajé, kájé ó wọlé wa, kájé ó tọ̀ wá wá. Gbogbo ìrìn tá máa rìn lénìí ànírànrìn fẹsẹ̀ sí. Ìbànújẹ́ ayé ó kéré ó tóbi kò ní wọlé wa. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. Ìkọ́kọ̀ yìí kójò lọ́nà, agara yìí dá Olódùmarè. Láṣẹ Olódùmarè, láṣẹ ẹni tó láyé àti ọ̀run, pẹ̀lú agbára ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ ní ṣubú darí ayé yín nù. Àgbàrá kì í fò kòtò, ire ayé wa ò ní fò wárú. Ẹ gbà bẹ́ẹ̀, látorí ìtẹ́ mímọ́ Olódùmarè ló ti jáde wá. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú àjìn. Ọ̀gànjọ́ òru ni Yorùbá máa ń pè ní àjìn. Yorùbá máa pè nínú ọ̀rọ̀ wọn o. Àwọn ọmọ àlékànfẹ́ máa dà wá lórí irú ni. Ẹ kú àjìn. Mi ò ní wá yín tì, ẹ̀yin náà ò ní wá mi tì. Ẹ ní parẹ́ máyé, èmi náà ò ní parẹ́ máyé láṣẹ Olódùmarè. Ohun tá à ń wá yóò tẹ̀ wá lọ́wọ́. Ìbànújẹ́ ayé ò ní kàn wá. Mo kí yín lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. À ń jù wọ́n lọ òṣèré wí lẹ́jọ́. Ìjà ìlara kì í tọ́ bọ̀rọ̀. Ẹni tó ń tì sínú igbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà. Eégún burúkú abita pólì lẹ́yìn. Àjọ̀nú aboríre gbèdè. Adára fún yín, ojú òní tì yín o. Iná ayé òní jó yín. Iná ọmọ òní jó yín. Ẹ dákun ẹ dábọ̀, ẹ bá mi share program yìí. Ká tó bá mi invite àwọn èèyàn wá. Ẹ tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Ẹ má bínú, ẹ̀yin àgbàlẹ́ni tí náà ò bá tán láṣọ. Tí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán lè kán náà, báwo lẹ ṣe sọ. Tá a bá ní ká dákẹ́, tá a bá láà gégi lórí. A bá gégi lórí tá a bá dákẹ́ sà. Tí igi yẹn bá tún gbóòórùn omi sà, ẹ̀yin àgbà ní kó tún máa sọ. It's better ká kúkú fa igi tú. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Ká fa igi yẹn tú. Àwa náà ti mọ̀, iwájú lọ́lọ́kàn wà wá lọ. Ká kúkú fa igi yẹn tú pátápátá. Ṣé ẹni tí Gani ò bá dẹ̀yìn lẹ́yìn Sunday Igboho tàbí tí ò bá dẹ̀yìn lẹ́yìn Yorùbá? Tí Gani ò bá. Ẹ má bínú, ẹ jọ̀ọ́, ẹ má pè mí direct, ẹ jọ̀ọ́, mo fi yọ́nú Ọlọ́run. Ẹ jọ̀ọ́.
ẹ má pè direct. Tẹ́ bá ti fẹ́ bá bàbá Èkìtì sọ̀rọ̀ ẹ pè lórí WhatsApp. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, property mi ní Yorùbá, property wa ní Yorùbá, gbogbo ojúlówó ọmọ ọkọ kóòtù òjíire. We must stand this time around. I want to speak like American, to do everything to defend the Yoruba land. Gbogbo tó bá wà ní ipa wa àti agbára wa. Àwọn kan jáde lánàá. Wọ́n ní ọpẹ́ ní fọ́lọ́run, wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà mẹ́, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn ọmọ wọn ni o, àwọn dìdìrìn. Bẹ́ẹ̀yàn kan bá sọ wípé òun fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́, we must stand this time around to say no, because we don't have another home. The only home we have is our land, Yoruba land. Ẹ má rí mi gẹ́gẹ́ bí aláṣejù. Ó ti pẹ́ tó ti ń ṣe. Mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lánàá. Mo ní ẹni tọ́lọ́run bọ̀ bá mi. Tó bá ti rán níṣẹ́ kò ṣeé bájà, kò ṣeé bínú sí. Mo ní ẹni tẹ́ bá ti rí súrà àkàndá tọ́lọ́run máa da special. Ẹ má bàjà. Torí tẹ́ bá ti ń bá irú ẹni bẹ́ẹ̀ jà. Onítọ̀hún bígbà tonítọ̀hún wá ìbínú Ọlọ́run ni. Tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bá àyàn. Tọ́lọ́run bá fẹ́ kojú ìjà sí ìyàn. Tọ́lọ́run bá fẹ́ bá àyàn wí á gba ìwà lọ́wọ́ ẹ̀. Àwa máa kọlu Ọlọ́run á rò pé n tó da lòún ṣe. Ní ìgbà tí Gani ti bẹ̀rẹ̀ sí kọlu Ọlọ́run lára Sunday Igboho ní àwọn ohun tó ṣe ní ìkọ̀kọ̀ tí ń tú síta. Mo tún kó àṣírí ẹ̀wà rẹpẹtẹ ni o. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ni máa jókòó tá a pè mí pé bàbá Èkìtì ẹ wá gbọ́, ẹ wá gbọ́. Mo dẹ̀ ń sọ fún àwa ọmọ kóòtù òjíire. Ilé ayé tá a wà lóde òní, ilé ayé tó kún fún ọgbọ́n ni. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó wà láyìíká wa ká máa fi kọ́gbọ́n. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó yí wa ká pátápátá ọgbọ́n ni. Mo ní mo wá bẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ jẹ́ original, tẹ́ jẹ́ ojúlówó ọmọ. Ẹ jẹ́ a jọ fi ohun tó ṣẹlẹ̀ sí Gani Adams yìí, mi sí arábìnrin ààrẹ Gani Adams. Ẹ jẹ́ a jọ fi kọ́gbọ́n ká fi ṣe kọ́kọ́. Pé bá a bá lé ni bá ò bá bá ní. Pé ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Pé ẹni Ọlọ́run bá ti rán níṣẹ́ káyé lára ẹ̀. Olórin yẹ kó ní ìlara, ó lákọ lábo. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo ní ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Lára àkàndá èèyàn tọ́lọ́run ọba mi bá dá tọ́lọ́run ọba mi rán níṣẹ́ tó sàlẹ́sà. Ṣé ló yẹ ká jèrè Ọlọ́run lára wọn? Kò yẹ ká rí ìṣubú látara wọn. Ìní tajà tẹran. Náà jáde síta tó condemn Gani Adams. Torí pé ó ti kọsẹ̀ lára Sunday Igboho ni. Torí ó ti kọsẹ̀ lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ó ti kọsẹ̀ lára ọba ilẹ̀ Yorùbá. Ó kọsẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ara wọn. Ká tó máa bọ̀rọ̀ Gani bọ̀. Lára ohun tó bí Gani inú. Òun náà ni ìlú ẹkùn security network. Tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ látọwọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọ yín ni. Very humble, mo lè sọ pé last born of Yorùbá land. Kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún. Ohun tó ń bí wọn nú nìyẹn. Ìlú ẹkùn security network. Information kan dọ̀dọ̀ mi pé àwọn kan ti fẹ́ máa ṣe ayédèrú. Wọ́n pera wọn ní ìlú ẹkùn, àwọn ní commander. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. We must not miss this opportunity. We must not allow this OPC Gani Adams
torí lára ohun tó ń fọ́rán ọ̀gá wọn lórí ni, lára ohun tó gborun lójú ọ̀gá wọn ni, lára ohun tí ò jẹ́ kí àwọn ọmọ wọn ọmọ Gani gan ó nísinmi, the ọ̀dàlẹ̀ people's confusions. Máa pe àwọn nọ́mbà kan síta ìjọ, àwọn nọ́mbà àwọn kọ̀mándà wa yẹ. Bẹ́ẹ̀ nìyẹn kan bá pera rẹ̀ ní kọ̀mándà, tí nọ́mbà tí mo fẹ́ pè yóò bá ti bá mú, òfo lonítọ̀hún òfo ni. Àwọn òdẹ̀ nígbà kán ta epo sí aṣọ àlà ìlú ẹkùn, torí pé àwọn ò rẹ́dì láti ṣe. Wọ́n dẹ̀ fẹ́ dí ẹni tó ń ṣe lọ́wọ́. Àwọn ò ní kankan láti ṣe, ẹni tó tún ṣe wọ́n kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀. Wọ́n wá rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ ti gba ìlú ẹkùn tán. Wọ́n wá ń wá ọ̀nà to damage ìlú ẹkùn. And me and you, as a authentic and original Yorubas, we must not allow them to succeed. We must use everything tó wà ní ipá wa to defend ìlú ẹkùn. Tẹ́ bá ti ń kófìrí wọn bẹ́ẹ̀ ládùúgbò yín, tẹ́ pera wọn ní kọ̀mándà ìlú ẹkùn, tàbí tán ní ká lọ mú owó fọ́ọ̀mù wá, tàbí ká ní ká lọ mú owó gbẹ́wà ọmọ òkòkò bàbá aṣáṣùn, wọ́n fẹ́ jà yín lólè ni. Àwọn nọ́mbà tí máa pè síta yẹn jọ, ẹ bá mi pe nọ́mbà yẹn, ẹ bá mi pa àwọn nọ́mbà yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Èkìtì kété. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ǹgbà ń àwa àti rí. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Gani Adams dìde ó lóun fẹ́ dọ̀nà Yorùbá rú. Kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété. Ṣó yẹ ká gbà fún Gani kó túbọ̀ wá lọ́wọ́ Fúlàní? Ẹ yẹ bẹ́ẹ̀ o. Kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété. Ẹ gbà kí ìlú ẹkùn kó ríṣẹ́ náà ṣe. Ṣó yẹ ká gbà fún rárá? Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ẹ má bínú pé òun mi crack, àwọn kan ní kí n máa ń lá oyin. Ẹjọ́ nira yìí, àfi bá wọ́n tẹ̀ fi ṣe mí ni, èmi gan mọ̀ pé wọ́n fẹjọ́ ṣe mí, wọ́n fi ṣe mí. They do what to do me. Oh God, wọ́n fẹjọ́ ṣe mí. Òyìnbó pọ̀, mo ti sọ fún yín pé overgraduate lèmi. Òyìnbó pọ̀. Ekiti State Command and twice. Nọ́mbà méjì ní state kọ̀ọ̀kan ni. Ẹ pè wọ́n lórí WhatsApp. Ẹni tí ẹ bá lè pè wọ́n lórí WhatsApp, ẹ pè wọ́n lórí direct. Ẹ gbọ́ sà, state báyìí ni mo ti wá. Àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó fọ́ọ̀mù. Àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó igbá. Àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó kòkó bàbá aṣáṣùn. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká gbà káwọn ọmọ OPC Gani kan da ọ̀nà wa rú. Orí ọ̀fẹ́ kẹta ní lélẹ̀. We the Yoruba, we must not miss this opportunity. Ekiti State. N tó máa jẹ́ kí n mú +2 ní pé foreign number ló ń tó ń lo ló ń títẹ̀. +22 95 97 01 788 lẹ́ẹ̀kan sí Commander Ekiti +22 959 701 788. Second number is 080 62 14 332. That is Ekiti. Lẹ́ẹ̀kan sí o. 080 62 14 33 32. Nọ́mbà Commander Èkó. Ẹ ṣe dáadáa pé wọ́n pé ẹ gbọ́ sà. Nǹkan báyìí. Tó bá ti kúrò ní nọ́mbà tèmi ń pè fún yín yìí,
bẹ́ẹ̀ èèyàn kan bá sẹ́ẹ̀dì nọ́mbà fún yín tàbí tó pè yín òfo ní olè ló ń tọ̀ fẹ́ jà lára àwọn ọmọ Gani tó dà síta ni 070 32 18 97 86 070 18 97 86 090 75 55 05 54 lẹ́ẹ̀kan sí 090 75 55 mo ti wà ní Ogun State ẹ̀yin ọmọ Ogun iṣẹ́ yá iṣẹ́ mà yá o láti ṣe gbogbo ọmọ Ogun iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ mà yá o láti ṣe Ogun State 080 55 83 5114 lẹ́ẹ̀kan sí 080 55 83 51 14. Second number is 080 38 54 83 51. Oyo State is 080 84 9065. Second number is 081 68 24 25 23. Kogi State is 081 61 10 93 31. Second number is 080 55 56 0988. Osun is 070 31 30 40 14. Second number is 080 sorry. Is 080 59 84 57 33. Ondo is 081 27 34 14 24. Second number is 070 31 36 78 13. Kwara State is 080 65 52 45 23. Second number is 070 33 27 43 92. Border ṣé ẹ ti gbọ́ mi +22 969 17 55 8. Second number is 087 69 52 09 03. Àwọn nọ́mbà tẹ́ máa pè nìyẹn. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó gbá yín. Á dára fún wa. Ojú ò ní tì wá. Mo ní ẹ mọ́ lára ẹni tọ́lọ́run ọba mi bá ti pè. Tọ́lọ́run ọba mi yọ́nú sí. Mo ní ẹ jẹ́ ká fi ìwà ó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká fi ṣe àríkọ́gbọ́n. Ká kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Ká fi lẹ́bù Gani Adams ká fi kẹ́kọ̀ọ́.
pé tí Gani ò bá ṣe ìlara Sunday Igboho bóyá kò bá má bára ẹ̀ níbi tó bára ẹ̀ lénìí, lójoojúmọ́ làṣírí ń tú, lójoojúmọ́ lòjò ẹlẹ́yà Gani ló ń rọ̀ bí òjò, lójoojúmọ́ ní bàbá Èkìtì yìí ń gba message about Gani. Òun lẹ̀ ń wò yìí 5 ló ti wà lọ́wọ́ mi. Bàbá lè play gbogbo ẹ̀tàn lénìí, màá tún play ẹ̀ lọ́sàn-án, màá tún play ẹ̀ lọ́la. Torí ọmọ Yorùbá ti mọ̀ òdodo, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan ṣì wà tí wọn ò tí mọ̀ òtítọ́. Ìkórìtà tá a wà ká máa la àwọn èèyàn ní iyè pé ohun tí Gani ń pera ẹ̀, Gani ò jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí pera ẹ̀ lólórí ogun lẹ̀ Yorùbá tí àwọn tó ń bá rìn sọ wípé kò lè dá ìbọn yàn. Ẹni tí pera ẹ̀ lólórí ogun Yorùbá tó sọ wípé òjò ni nígbà tí òjò ìbọn rọ̀ bí òjò ní Ọ̀wọ̀, Gani bú sẹ́kún. Kó má dà pé bàbá Èkìtì ló sọ bẹ́ẹ̀. Ẹ̀já bẹ̀rẹ̀. Tẹ́ bá ti ń bá ẹgbẹ́ tí ń gbọ́ tó bá ti ń sí àyè máa jẹ́ kí ẹ bá mi lọ́ọ̀kì sójà mi ọ̀sán. Ẹjọ́ tẹ́ bá ti ń gbọ́ ẹ máa jẹ́ kí n mọ̀, ẹ máa bá mi kọ yẹ́ ẹ̀ tó bá ti kí ẹ̀.
mi lórí nọ́mbà mi màá sẹ́ndì ẹ̀ sí yín ṣe gbọ́ mi. ẹ ti gbọ́ àwọn first message yẹn pọ̀ first message yẹn pọ̀. Èmi máa ń fọ́tò prógámù yín ní YouTube dáadáa. Mo wá gbọ́ lọ́jọ́ kan tẹ́nìkan pa ìtàn Gani Adams.
but ẹni yẹn ò pa dáadáa kò dẹ̀ pa délẹ̀. So èmi wá fẹ́ kọ́ kọ̀mọ́dà tó wà lọ́dọ̀ mi ń sìn. Mo wá pàtàkì yẹn fún délẹ̀. Ohun tó dé kó pè yín nìyẹn. Okay. Ghana Adams Fúlàní ni. Adams lórúkọ àbáyé. Irọ́ Fúlàní kẹ̀. Ọmọ àbúrò ní. Ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ gbọ́. Bàbá tó bí bàbá rẹ̀ darandaran ni. Ó máa ń da ẹran wá tà ní Ondo State. Ó wá ń da ẹran, ó ń dà bọ̀. Ó wá rí ẹran ẹlẹ́ran lọ́nà, ó dà mọ́ tiẹ̀. Àwọn táwọn tó ní ẹran wá ń bẹ̀rẹ̀ sí ń wá ẹran kiri. So wọ́n wá béèrè pé ta ni darandaran tó ti kọjá ní èní. Wọ́n wá sọ fún pé bàbá Gani Adams tó kọjá. Wọ́n lájẹ́ pé òun nìkan ló kọjá, wọ́n lájẹ́ pé òun ló jẹ́ àwọn nìyẹn. Pé tí bá ti ń bọ̀, àwọn ó pa síbẹ̀ yẹn nìkan tí kò máa bọ̀. But darandaran mi wá ń bọ̀. Wọ́n wá béèrè lọ́wọ́ darandaran yẹn pé wọ́n sọ fún darandaran yẹn pé ẹ̀rí kàtẹ́ ní báyìí ṣe. Darandaran yẹn ló wá rí bàbá rẹ̀ tó wá sọ fún pé wọ́n ti ń dòdì lọ́nà wọn ó pa o. Ó wá padà sí Arigidi. Gbà tó wá padà sí Arigidi, so bó ti wá dé Arigidi, so ó wá lọ bá ọba Arigidi pé òun ò fẹ́ lọ́mọ́ fẹ́ máa gbé níbẹ̀. Kí ọba ó gbà láyè kó máa pa kókó fún ẹṣin rẹ̀, kó máa tọ́jú ẹṣin rẹ̀. Ọba wa gbà láyè àti tó mọ̀ nípa nǹkan ọ̀sìn ẹran sísìn, ó wá gbà láyè. Ibẹ̀ tó ti fẹ́yàwó, tó ti bí bàbá tó bí Gani Adams. So ibẹ̀ náà bí bàbá tó bí Gani Adams sí, lọ́nà fi fẹ́yàwó tó fi fẹ́yà Gani Adams tó bí Gani Adams. Èyí ò dúró báyẹn. Tẹ́ ẹ rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gani Adams ń jẹ. Fúlàní ló fi jẹ́ òkè sí Yorùbá o. Àtíkù òun ló gbé owó sílẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ tó ní ká máa fi Gani Adams sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n pe máa kan ní Ògbóhùn, ọmọ Ondo State ní ọba Adélò ló sì lákùrẹ́ sẹ́ńtẹ̀tì Àkúrẹ́ ni. Òun náà fẹ́ lù lọ́wọ́ fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti náwó gan ní pálásì ọba kí Àtíkù tó kọ́ máa tù pé Gani Adams làwọn fẹ́ kó tó gbówó lẹ̀ fún wa Aláàfin. So ẹ wá ní gómìnà Fúlàní báwo ló fẹ́ fèsì ẹ̀? Hello. Mo pọ̀ yín. Báwo ló fẹ́ fèsì Fúlàní? Fúlàní Gani Adams o. Fúlàní ló sì fi Gani Adams pé Ààrẹ Ọ̀nà Kakanfò. Bó ṣe jẹ́ mo sọ fún yín yẹn. Bàbá yìí ni ayé máa ń tún bàjẹ́ kò ní gbà fún láláì. Lára àwọn tẹ́ ń gbọ́ tó ń ṣèpè fún, lára àwọn tó ti gbé, tó ti kó yígbó, tó ti pa sáyé, lára àwọn tó ti fàyè wọn ṣe ń tí ọ̀dà. Gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ń takò Ọlọ́run lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọlọ́run wá sọ wípé gbogbo ohun tí Gani ṣe ní ìkọ̀kọ̀ àṣírí ẹ̀ tó àkókò láti tú síta. Mo ṣọ́ọ̀tì àwọn kìíní yẹn ní ó pọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà o. Hello sà. Ẹ káàárọ̀ bàbá mi. Ṣé àlàáfíà lẹ wà sà? Mo wà lórí live show náà, ìtàn tẹ́ ẹ sọ fún mi lánàá yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ kọ́ ọmọ Yorùbá ó gbọ́. Ṣé bóò lẹ ṣe mọ Gani, kí lẹ lè sọ nípa Gani Adams? Ọ̀rọ̀ Gani Adams àwọn náà jẹ́ lára àwọn kan tí a jẹ́ mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀, èmi jẹ́ lára mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀. Ok. Bẹ́ẹ̀ mo sì jẹ́ ọmọ Ṣómólú local government. Ok. Ní ọ̀dà Abdulrasaq Arógundádé. Ní ọ̀dà Abdulrasaq Arógundádé tó wà ní New Era now. Gẹ́gẹ́ ní New Era now. Tó wà ní New Era now. Ẹ kà síwájú. Ẹ
ṣe mi bàbá ṣe rí Gani nípa ìjà ọ̀wọ̀ tí bàbá yẹn ṣàlàyé fún yín ní jẹta ẹ jẹ́ kọ́kọ́ béèrè kankan lọ́wọ́ yín sà ṣé lóòótọ́ ni Gani ò lè yìnbọn. Gani ò lè yìnbọn. ó yá ẹ bẹ̀rẹ̀. Gani ọmọ bíi tírígà wà. olórí ogun lẹ Yorùbá mà lẹ ń sọ̀rọ̀ sí i. nínú iṣẹ́ ológun wọn kì í na ọ̀pá sí ìpín gbà báyìí wọ́n máa jù sí ẹni. ok. oṣù gbọ́dọ̀ hàn. ẹ lè jẹ ọ̀pá sí Gani kó hàn. ṣé wáyé níbi ìjà ọ̀wọ̀ yẹn. ok. ọjọ́ yẹn a lọ sí Èkó Bọ́lágì àti ó wà ní Adamasingba stadium ó dàbí nìbàdàn so pọ̀tà kò ní Adamasingba ìtúwọ̀sẹ̀ ayé Ọbásanjọ́ ni o pọ̀tà kò ní Adamasingba làbí ń lọ sọ́wọ́ àwọn bàbá ló ń fẹ́ dé ayé gidi àkókò. kí lẹ fẹ́ lọ ṣe lọ́wọ́ tẹ́lẹ̀. Ọlọ́run fẹ́ lọ. nẹ́tíwọ̀kì. hello sir. hello. kí lẹ lọ ṣe lọ́wọ́. à ń lọ ayé gidi àkókò la fi gba ọ̀wọ̀ kọjá. ok. ilé epo tó wà nítòsí pálásì ọba àwọ̀ yẹn láti rí epo. ok. ìgbà yẹn wọ́n ń ja ìjà ọlọ́bàdé ní Ọ̀wọ̀. so máa ṣe aṣọ wọn láàrin nìyẹn àwọn pálásì bọ̀ọ̀sì níwájú àwọn sójà lẹ́yìn wọ́n fọwọ́ sáàrin. ok. so ìjájọ́ yẹn very very brutal ó lágbára gan. lóòótọ́ àtòdodo tí ọba sí pé Abdulrasaq Arógundádé Ajé Big Fish Bramon Sule Létígbò Gódógbó Ọ̀tẹ́pà wọ́n pọ̀ lára àwọn tó jẹ́ security Gani àwọn tó gbé Gani escape níjọ́ yẹn ni àwọn tí mò ń dárúkọ yẹn tí ò bá sí àwọn yẹn wọ́n ti gbàgbé Gani. ó dàbí pé ẹni Gani ń sunkún bí ọmọ kékeré. kò tí lọ Gani ń sunkún bí ọmọ kékeré ni. ẹni tó lóun akọni tó wọ́n tó sọ̀rọ̀ yẹn òun yẹn ń parọ́ òun rẹ́rìn. tí Gani ó lè jáde kó sọ bóun ṣe sunkún jọ yẹn àbí bóun ṣe délé jọ yẹn àbí bóun ṣe ẹ̀sìn òun jọ yẹn. àìmọye ẹ̀mí sọ̀kò. àwọn tó escape Gani nínú kó ti dìjọ yẹn Gani sọ wọ́n di ọ̀tá lẹ́yìn ní Peace Arógundádé bẹ́ẹ̀ lọ. kéèyàn kan bá ní pé èèyàn mẹ́rin ò da èèyàn márùn-ún ò da ẹni yẹn ni kó ṣèkà rẹ̀ wò. bẹ́ẹ̀ ni. bàbá Kàfí ìgbà tí bàbá Kàfí kú ó lè wọlé sọ fún bàbá Kàfí. Alákà nìbàdàn ó lè wọlé sọ fún Alákà ó padà pa Alákà ó sọ fún mọ́tò ni. wọ́n á tẹ̀ gbọ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ni. ṣùgbọ́n àwọn àna pa. bọ̀dá Mudashiru Adéyẹmí ti gbé òun náà jẹ́ gbákejì Gani tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n bí 14 years ló ṣe kí ni Gani ṣe fún. he did nothing. Gani musa bẹ́ẹ̀ kọ́mọ́ lè lọ súnmọ́ Abdulrasaq Arógundádé àti Big Fish. ó musa bẹ́ẹ̀ odi onílé lọ́nà kẹ́niyẹn tó dé ìyàwó ẹ̀ kú ọmọ ẹ̀ kú. kí ni Gani ṣe fún. bàbá kan wà ní Musimba yẹn Alhaji kìnnìkan làwọn gbọ́ báyìí náà kí ni àbáyé fẹ́ fún wọn kò sí ẹ̀kẹ́ fún gbogbo àwọn tí Gani tara tí Gani tẹ̀ tó fi dìde Gani padà dà wọ́n nù bí epo ẹ̀gúsí ni. Arógundádé tí ọba ìpá wọn ti jára wọn láti kú lẹ́yìn ẹ̀ nígbà tí ọ̀rọ̀ owó ojú rẹ̀ ṣẹlẹ̀ wọ́n fẹ́ sọ àwọn ẹ̀ náà di dìde ni. ok nígbà tí Gani tí ó ń sọ pé tó dàbí pé innocent ni ogun wo ni Gani jà tó síwájú ogun rí kó dàdí kó wá sọ ṣèbí kò wọ́n síwájú ogun ni. gbogbo ogun Sàgámù Gani ò sí mbẹ́ náà Gani wà mbẹ́ ni Musin Gani ò sí mbẹ́ náà Gani wà mbẹ́ ni Ìdáyàbá Gani ò sí mbẹ́ Gani wà mbẹ́ ni. Gani ò sí mbẹ́ Gani kì í jáde ìtẹ́sùn tó rẹ̀ pé àwọn akọ fún bàbá wa Ìgbòho nìyẹn
ok níjọ́ náà lọ́gbà tí wọ́n á escape ẹ̀ tán tó délé kí ló ṣe fún wọn. bàbá Tinubu tó di ọ̀tá rẹ̀ lẹ́yìn ohun iye owó tó ń gbà lọ́ba Tinubu. wọ́n ń pe àwọn kan ní 10 million boys lára àwọn tó ń sọ yìí náà ni o. 10 million boys yẹn kí ló pàdé 10 million boys yẹn tí ọ̀tẹ́ bàbá gbọ́ yóò rántí kan tí wọ́n sọ yìí. tìbò owó náà ló pa. pé ọ̀tẹ́pà mọ̀ yín dáadáa. bẹ́ẹ̀ tí ọba tó jọba ti rọra mi tí mo sọ yé mo yọ̀wọ̀ rántí gbọ́dọ̀ tọ́ ni. èmi mọ̀ dáadáa. tó nígbà tí ṣebí ọba Tinubu fún 10 million ni àwọn mẹ́wàá làwọn ni àwọn sẹ́ẹ̀kì tó ń tẹ̀lé ọba Tinubu àwọn síkọ́tì yẹn mẹ́wàá ni wọ́n. ok àbálẹ̀ fún 10 million kódà èyí náà ẹ pín owó láàrin ara yín. wọ́n gbówó délé gà nígbà owó ọkọ̀ fẹ́ mọ yọ capital center lé ọ lọ́wọ́ ọ̀gá àwọn náà fún lọ́wọ́ náà. ọ̀rẹ́ di wàhálà nígbà tó dé stage kan ó split Àbẹ̀tẹ̀ Kalógúnládé àti Big Fish. ó gbé Àbẹ̀tẹ̀ Kalógúnládé ó gbé yẹn sí Ṣómólú ó gbé Big Fish yẹn Adé ó gbé wọn lọ sí Òṣòdì sọ̀rọ̀ láti pín kánmọ́lẹ̀ ní communication. nígbà tí wọ́n dá alọ́fíìsì kan ní onípànùgbà yẹn wọ́n kọ́ ọ́fíìsì rẹ̀ ní Olókun lọ́sà ọ́fíìsì. Olókun lọ́sà ọ́fíìsì ibẹ̀ náà ti issue àwọn ID card tá a gbàǹgbà yẹn. ẹ béèrè pé rẹ́kọ̀dù owó dà fún 16 years. Gani ní secretary òun náà ní tẹ́sọ́rà òun náà ní gbá òun náà làwọn kó ọ́fíìsì òní rẹ́kọ̀dù fún 16 years nákàtì. so owó tó bí sí ń pa òun ni Gani ná still kò achieve anything ní ọ̀wọ̀ yẹn tí ò bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ́fíìsì Gani ò ní iṣẹ́ kankan iṣẹ́ òun Gani ní tí Gani ra iṣẹ́ ni. Gani ló lè travel láàrin àwọn tí mò ń sọ yìí àwọn tó láwọn security ẹ̀ nìyẹn tó ń lọ. tó kọ́ máa fi rẹ̀ kọ̀ǹpilẹ̀ Ìgbòho kọ́ máa fi fáwé fàlẹ́ o ó yàtọ̀ síra wọn o. àwọn Arógúnládé àti àwọn níra àti rìfọ́ọ̀mù kankan àwọn ní ọ́fíìsì gidi sí o ẹni tó máa ń tẹ̀lé ká àwọn tó ń tẹ̀lé ká ní sí Gani òṣìṣẹ́ tó wá láti ṣe tiwọn fún wọn ni o nígbà tó bá ṣe tiwọn fún wọn wọ́n mọ̀ pé ní tàǹsọ̀ òótọ́ ọ̀rọ̀ ni ṣé nípa tó ń tẹ̀lé yẹn débi nà ni wọ́n ọmọ àná ni wọ́n ní ọ́fíìsì àwọn dà ìyá kan wà tẹ́ ló máa ń mu epo ṣe lè sọ tán láì fún. wọ́n kò yá ní ìyá siyan Bọ́lá àbí nǹkan kan ní gbogbo orúkọ yá yẹn táwọn lọ sí àfin yá ẹ̀ máa ń gbá fọ́ọ̀tì ni. Gani gba àjẹjú yá yẹn náà ni yá yẹn kúrú báyìí ó dúdú kò sí àtúntì tá lọ sí yá yẹn ní síbẹ̀. Gani gba àjẹjú yá yẹn náà ni. àwọn tó ti lọ nínú ọ́fíìsì sọ pé nígbà tí ọ́fíìsì ń jẹ́ ọ́fíìsì àwọn akọni tí wọ́n lọ mẹ́ kí ni Gani ṣe fún wọn. mọ́ọ̀nù kan wà wọ́n pè ní Kọ́lá Lọ́sàáyé ọmọ Ọ̀yọ́ ni. nígbà tí wọ́n lọ dígbà ọ́fíìsì ń gbà náà kọ́fíìsì lè bá gbòòrò wọ́n ní wọ́n sì tutù tó bá sì tutù o tó bá sì tutù yìí o ẹni tó bá gbó tutù yẹn o ẹ̀mí yóò lọ sí o Kọ́lá Lọ́sàáyé ló máa gbé. ẹ̀gbọ́n yẹn gbé tutù yẹn ìjà kékeré ló ṣẹlẹ̀ ń Bàrígà níjọ́ náà lọ ẹ̀gbọ́n yẹn bá jà yẹn lọ torí pé wọ́n ti ní yóò kù. ìgbà yẹn táwọn ẹsẹ̀ méjì a máa ń gbé sí àkàkalẹ̀ àwọn àpòkúta yẹn lórí àfihàn ìrántí Kọ́lá Lọ́sàáyé yẹn ẹ bèrè lọ́wọ́ Gani pé tó mọ ilé àwọn Kọ́lá Lọ́sàáyé mọ́lẹ́yọ̀ kò débẹ̀ rí. kábíyèsí. ayé bọ̀bọ̀ yẹn lòun jẹ kò débẹ̀ rí. wọ́n tẹ̀lé àṣìwà lórí pé àti adédú fi símọ̀ sọ yìí ẹrù Gani náà kó tó ń kúrò sáré kòtà táwọn ọlọ́pàá táwọn ló ní Ṣàngó. nígbà táwọn ọlọ́pàá táwọn dé wọ́n rí fótó Gani nínú mọ́tò wọ́n àrẹ sàn méjèèjì wọ́n ń kó wọn lọ sí police station. àlọ́ tù police station yẹn ni bọ̀dá múdà yẹn bọ̀dá adé tó ń pè ní fìfì yẹn lòun escape. àwọn ọlọ́pàá lé wọn títí wọn dáàdi wọn mú escape lóòrù yẹn náà ni o ibẹ̀ náà ti fún ní Big Fish escape lóbi di Big Fish lè ní. bọ̀dá múdà yẹn ó lo 14 years lẹ́wọ̀n kó tó dé ìyàwó kú ọmọ kú kò sí nǹkan fún wọn. ìgbà tó fi dé Gani ti di bílíọ̀nìà ó ti gbó lọ́wọ́ gbogbo àwọn gọ́ọ̀nà sílẹ̀ Yorùbá káàkiri ó ti tẹ owó lọ sí ní káwọn gbọ́ lọ́wọ́ lóṣèlú owó lóṣèlú káwọn lọ́wọ́ lóṣèlú. instead kó wá fún gbẹ́rẹ́ lówó ó fún ní mọ́tò kó kẹ́niyẹn náà mọ́ lo láìpẹ́ tó da ohun sábẹ́
ọsọ di boy ní Gani náà so ọ̀rọ̀ Gani ó pọ̀ gan Gani tá à ń sọ ìkan yìí náà ṣèbí nígbà tí ó wà sí Sàràfí ṣèbí débi yìí bá jẹ ni ó jáde kó wá sọ nígbà tá a fẹ́ pé a fẹ́ ṣe 1 year anniversary ẹgbẹ́ ọmọ Yorùbá ní South Africa ní Pretoria Gani dẹ̀ ní àwọn ọ̀gá wa ń gbà ẹ́ àwọn tó síwájú ẹgbẹ́ wọ́n ní a ní láti invite àwọn èèyàn gbọ́dà èmi wọ́n invite ọ̀gá tèmi o wọ́n ń ta lọ mo ní Gani Adams lórí ìṣẹ̀kọ́ bá àwọn gbà Gani Adams ní a dẹ̀ pé ọ̀gá dẹ̀ ní kó máa wá ó wá lóòótọ́ ìgbà yẹn bàbá Márúwá ló wà ní Nàìjíríà ambassador to South Africa ìgbà náà òun náà wá bẹ̀ láti gbà yẹn fún wọn kí ni wọ́n ṣe South Africa kò sí máa sọ lórí agbẹ́yìn tí wọ́n wá ṣe. ṣùgbọ́n òun àti máa kẹ́tọ́ ń pè ní bàá kápítà bíi kan lórúkọ máa ẹ ní ovation school ó ní South Africa orí káàkiri gbogbo Africa nígbà yẹn. ovation magazine kápítà lórúkọ máa yẹn. kápítà lórúkọ máa yẹn. ó ní ovation school ọjọ́ máa ń wá ni kí ni Gani wá ṣe ní South Africa èbí là ń lọ wá síbẹ̀. nígbà tó wá tó lóun bẹ́ẹ̀ lọ òun wá ṣe bẹ́ẹ̀ dé fún ìyàwó ẹ̀ ní kòlísọ́ọ̀mù tẹ̀ ṣáájú ìjọ yẹn èmi lọ sí kàtà wọn ni ọgá mi wà ní kòlísọ́ọ̀mù tẹ̀ ní ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé òun àti sinapta ló gbé wá jọ́rọ̀ lọ́hùn àtúbámúsí ọ̀pọ̀ tó wá mo lọ bá wọn ní sẹ́bìtì lọ́wọ́ mo fún ládìgàdì mi ó lè mọ̀ pé ẹni tó ń bá òun sọ̀rọ̀ ẹni tó fẹ́ wá rí ìwé kèrè pé ordinary member mo fún ní ládìgàdì mi kọ́ lọ fún nínú ilé kọ́ lọ fún ní ládìgàdì yẹn wọ́n á nà. èmi lè mi sí kíláàsì mi lọ kàtà mi ti lóúnjẹ rẹ nìyẹn àtijọ́ yẹn èmi ti rí mọ́ nígbà tí mo bá gbọ́ pé ó gba owó lọ́dún níta ó fẹ́ ṣe rálì láti tó gèèjì dé ojú ẹlẹ́gbọ̀n ègéǹtì ọmọ Yorùbá ọ̀fẹ́ ṣe rálì ègéǹtì ọmọ Yorùbá ìfẹ́fọ́ ọmọ Yíbò bẹ́ẹ̀ mo sọ pé léyìí ṣẹ̀dá ìmọ̀ ń tẹ̀lé ìdí nìyẹn táwọn àwọn àbùràdàjà arúgbádé táwọn mẹ́fà lẹ́yìn. kí lẹ lè sọ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bó lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe dọ́wọ́ ẹ̀ sà. ẹ ṣe bàbá jẹ́rí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn lọ́hùn tí bàbá àpọ́ìntẹ̀ àti Ààrẹ Ọ̀nà Kakanfò oríṣiríṣi petition ló jáde against Gani lọ́tún ló sì ní petition ti wá sọ́dọ̀ bàbá wa láàfin àná petition pọ̀ gan ìgbà tó yá bàbá láàfin ní àwọn òkun ní oyè mọ́ Gani lọ gbé oríṣiríṣi àwọn èèyàn abẹ bàbá láàfin bàbá Lámídì Àná ẹ̀bẹ̀ pọ̀ sẹ́bẹ̀ pé wọ́n ní kí ọwọ́ bá dọ́ba wọn máa fìrùkẹ̀rẹ̀ wọn fi yọ̀ síra wọn kò sí bó ṣe lè rí ọba náà respect ọba ẹgbẹ́ rẹ̀ àwọn èèyàn kan sì wà nínú ayé tó pé wọn lè dọ́dọ̀ ọba kan bẹ ọba padà kò sí bó ṣe lè bínú tó yọ padà juwọ́lẹ̀ fún wọn pé ọlá tí ní o tí ọba sí ẹ̀bẹ̀ tó pọ̀ wọn ò ní fúlàní Ọ̀nà Kakanfò mọ́ pẹ́sìnà pọ̀ lẹ́pẹ́tẹ́ tí ò sí kà bàbá láàfin lè gbójú wọ́n dẹ̀ fún ní oyè yẹn oyè tó wá fún ẹ iṣẹ́ kó wá lo ìyẹn kó fi fẹ́wọ́ ọmọ Yorùbá ó lọ láti gbówó wa ó fi fífẹ́ wa nígbà tí wọ́n fẹ́ ṣe èyí máa ń ṣe nǹkan tó lé lọ́wájú ni èmi ò rí gbòórí mo fọlọ́ bàbá mi ìfọ́tò ra ojú nìkan gbòórí báyìí pé face to face báyìí ṣùgbọ́n nínú ìṣesí nínú wà lágbé eléyìí dúró tán fún ọmọ Yorùbá ni Gani ò dúró tán Ọ̀túnba Olúmídé gbákejì Gani ni bàbá yẹn wọ́n di wá fún pé ó fẹ́ tíráàgù kó méjì lọ fún wa lọ tíráàgù kó lọ bọ̀ kó tó lọ níjọ́ náà lọ bàbá yẹn wá ní òun ti léètì ẹ̀yẹ́ kò ń sáyẹ̀ lọ tó ń bá dé òun á bọ̀ fún yẹn bàbá yẹn lọ ó lásìkò kò dé o lẹ́nu Gani ni Gani sọ pé Ọ̀túnba Olúmídé dalẹ̀ ni tí ò bá dalẹ̀ kò ní lásìkò tó kù so Gani kì í fẹ́ oríire fún ẹni tí wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀
nígbà wà ti kú lẹ́yìn ẹni yẹn àwọn OPC 2000 àwọn ti wá bẹ láti 97 láti wà bẹ. kábíyèsí. àwọn tó wá dé àwọn adé táyé tẹ́gbọ̀n yẹn òbí sẹ́ wọlé ní wọn kò sí pẹ́. nígbà tá a lọ ṣe gọ́ọ̀mẹ̀ntì ní wúlọ́bì òyìnbó mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn. wọ́n pe ará mi ẹni ará mi hàn lóyìnbó mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu kíríjẹ̀ sílá ló ń bẹ̀ mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn. kò sí wọn àwọn tó ń sọ̀rọ̀ yẹn ò sí bẹ́ẹ̀ wọn ti mọ̀ wọ́n gbà yẹn. àwọn ti láyé ní adédọ̀tà mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn káàkiri mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn wọn sì ń bẹ́ẹ̀. abúlé àdó tó lóun kọ́lé sí ṣèbí ọba abúlé àdó ló fún nílẹ̀ mẹ́. gbẹ̀yìn kí ló ti fún ọba abúlé àdó ó padà jẹ́jú ọba yẹn náà ni. kò sí ọba kankan nílẹ̀ Yorùbá tó jọ Gani lójú torí wọ́n ti fún ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. ọ̀pọ̀ ti jáde nígbà pé oyè tó ń jẹ ojú ọba ó ju àwọn ọba kan lọ oyè owó ìjọba lọ bẹ́ẹ̀ ọba àlú ẹ̀. kódà àwọn ọba Èkó àwọn ọba onímúṣe àdínà nǹkan kan bẹ́ẹ̀ àwọn ọba sọ̀rọ̀ wọ́n ń sẹ́gbẹ́ ọba yàtọ̀ sí olóyè. bẹ́ẹ̀ni. ó fi ẹ̀ wá ọba kò jẹ́ lójú. so by this àwọn tó sì ń tẹ̀lé Gani gbùgbù sí ni wọn máa ń wọ̀ tó máa ṣe ibi tí wọn tó máa ṣe ń jì sí wọn tí wọn pariwo ìgbà ta ní jẹba kò sí ti ń jẹba lẹ Yorùbá Basọ̀run náà pè ní ibà lájà báyìí ó ti sọ́dọ̀ àìmọye ìgbà ibà Basọ̀run náà pè ní ibà kò sí oúnjẹ ibà má àtàṣe olórúkọ mọ́ kò ti jẹ ìyẹn lórúkọ ń jẹ́. so by this bàbá Èkìtì ọ̀rọ̀ Gani obìnrin ni Gani ìsọkùnrin obìnrin tẹ́pẹ́ náà ni. tó bá yín ìgbàlẹ́wẹ̀ Gani yóò yà dànù ni. olórí ogun. ẹ̀ẹ́dẹ̀ ìjà ẹ̀sìn kìíní kan. ok. ìjọ tí mo tún respect olóyè jù láyé pé no ẹni yìí ẹni Ọlọ́run bá fẹ́ Ọlọ́run máa yàn. ẹni tó Ọlọ́run bá fẹ́ Ọlọ́run máa yàn. ṣé ẹni pé wọ́n pẹ̀lú ìgbò láti ní ìdíwọ́ million years Ọlọ́run sì ń fẹ́. kábíyèsí kábíyèsí. nígbà tí wọ́n lọ ká Ìgbòho mọ́lé mo fi Ọlọ́run bá búra wọ́n yẹ pọ̀ tó yẹn tó bá gbé lé Gani náà bá lọ ọwọ́ náà fi mú gbìn ni. ọwọ́ náà fi mú ìgbín. tó bá gbé lé Gani náà lọ wọ́n ti pọ̀ tó yẹn wà láì ọwọ́ náà fi mú gbìn ni. ẹ̀gbọ́n bàbá àdúrà ọlọ́run ayé ìjàpọ̀. bẹ́ẹ̀ni. àwọn èèyàn lọ́sọ̀ Gani bí mo ṣe wà Gani he has nothing. kábíyèsí. àwọn tá à ń tẹ̀lé tá à ń jà fún níbí tá à ń jà fún lọ́kùnrin tá à ń jà fún lọ́sì lásọ Gani déyàn. who is Gani? Gani tajọ́ wọn múlẹ̀ láti mú sí ká lọ sí lábújádò tajọ́ wọn múlẹ̀ láti mú sí tajọ́ wọn múlẹ̀ dé Sango. Gani tó lè bọ́ wá sọ́dọ̀ tí wọ́n ṣubú. ó jura wọn lọ ìjàkadì kọ bàbá Èkìtì ẹ má yẹ kí n sọ̀rọ̀ jẹ́ kí n ayé kí n tó báyìí ọ̀rọ̀ Gani tí wọ́n ní ká máa sọ àlè sọ́tọ́. ẹ ṣé bàbá mi. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ṣé bàbá. bẹ́ẹ̀ ni bàbá. màá gbowó dátà mi lọ́wọ́ yín o. ọ̀dà kò sí wàhálà sà. ok bàbá kò sí wàhálà sà. ẹ ṣé. ìdà bá. náà parọ́ mọ́ mi ni ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ mi rí ọmọ ọdún mélòó ni àwọn tó ṣojú èrè àwọn tó ń jọ lórí ó dé èèyàn méjì tó jẹ́ pé ó wà ní ísídẹ̀ǹtì ọ̀wọ̀ ìyẹ tó ṣojú wọn tí ì ṣe pé wọ́n fi pàtàn fún wọn tí ì ṣe pé wọ́n ṣe kí ni wọ́n fi pa ìtàn fún wọn tó ṣojú wọn pé orí ló kó àwọn yọ orí ló kó wọn yọ má pẹ́ gan ẹni tọ́lọ́run ọba mi bá ti yàn má lára ẹni tọ́lọ́run ọba mi bá ti wà lẹ́yìn ẹ̀. mo jẹ́ ń tú bàbá mi mo wà lórí ètò
àwọn kan sọ wípé incident ọ̀wọ̀ yẹn pẹ́ ẹ̀ sí ń bẹ̀ mo ní ṣé lóòótọ́ ni. kí ni ẹjọ́ náà ti bá parọ́ kí ni mo fẹ́ gbà oṣù kan mo fẹ́ gbà sí tí n bá parọ́ kí ni mo fẹ́ gbà sí mo wà ń bẹ́ I was there. bàbá kan náà mo ṣe bàbá kan sọ̀rọ̀ tán sí ni ó ní kì í ṣe pé Gani sá ó ló ń sunkún bí ọmọ kékeré ni òun náà ló wà bẹ́ẹ̀. ó sá lọ ni ó sá lọ ni torí tó bá yẹ pé ó dúró tì wá lọ́jọ́ yẹn nǹkan tó yẹ kí mi yé ti ara nǹkan tí mo fi yé tiẹ̀ nìyẹn o nǹkan méjì péré ni mo fi yé tiẹ̀ ọjọ́ yẹn tó bá dúró ọ̀rẹ́ mi Adé Kòǹgò tó kú kò ní lọ o. Adé Kòǹgò ọ̀rẹ́ yín tó kú kò ní lọ. kò ní kú o a lè dùn o ẹni tí nǹkan bá tó ṣe ń ya àpòrò tá a bá gbé lọ sọ́sibítà a lè tọ́jú bọ̀ ó sá lọ ni. báwo mo ṣe mọ àwọn detail ó sọ fún yín tí mi bá sí bẹ̀. ṣebí ẹgbọ́n lé àná níbi sọ̀rọ̀ ìkan lára àwọn ènìyàn wa tó jẹ́ akọni nínú OPC nígbà yẹn tó ń sọ̀rọ̀ wípé tó sọ fún wa pé kì í ṣe ọmọ Yorùbá kì í ṣe ọmọ Yorùbá ní Gani Adams pé Ìgbò ni bàbá ẹ̀ pé bàbá ẹ̀ dá ẹran ó ní mi tí rí details lọ dáadáa ni ó lọ à fún mi ní full details a pè yín níbẹ̀ yẹn lánàá ó lọ à fún wa ní full details mo ní evidence tó pọ̀ dáadáa tí ẹ̀ka bá sọ pé mi ò sí níbi bẹ̀ mo wà ń bẹ̀ because I'm a principal OPC nígbà yẹn ní ẹ̀yìn Gani Adams mo lè dárúkọ àwọn coordinator wa lóríṣiríṣi ẹ wo bàbá wa Ọláìfà Àrógún abọ́rẹ̀ ní bóyá Oǹdó road àbí kankan ní sònù wọn kí lórúkọ ẹ bàbá wa Ọ̀bẹ̀lẹ̀ tó jẹ́ chief Ọ̀bẹ̀lẹ̀ báyìí Alhaji la máa ń pè Alhaji Oǹdó hospital road ó ga gidi máa yẹn ga gan tó sì gbọ́nlẹ̀ ó iṣẹ́ gidi ló ń ṣe nígbà yẹn ó wà lára wa náà ṣùgbọ́n wọn ò bá wa lọ sí Ọ̀wọ̀ bọ́ mi ò kàn lè máa dárúkọ pé ìyàwó èèyàn báyìí ló tẹ̀lé wa lọ sí Ọ̀wọ̀ ṣé ń gbọ́ mi òtún bá tójú ẹni ṣú kì í ṣòro ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkú ẹ̀ kì í ṣòro orí nì bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn I was there bó ṣe ń ṣe bí ìgbà tí ṣẹlẹ̀ bí bó ṣe ságba àmì ìtẹ̀wọ̀n tó tẹ̀sán tó nǹkan sí ọ̀bẹ ẹni tíjà bá ti dé kò sẹ́ oníkàlùkù ṣá ó jápa ni ojú mi ló sá lọ ó sá lọ ni kúrò ní Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà da òdòjúbọ́ bá everybody ìgbà tó ti sá tó lórí ogun bá ti lè ságun àwọn ọmọ èèyàn á sá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wáyé kó dúró lọ́jọ́ yẹn irú ẹni tí mo ní à ń dù yẹn àwọn èèyàn bá mi dù ú but everybody sá wọn dorí wọn fi lẹ̀ òun ló fi kú síbi bẹ̀ ọlọ́kọ́ bá mi fi ọ̀run kẹ́ Kòǹgò I was there ẹni máa yẹn tó wá tó sọ̀rọ̀ lánàá yẹn ó tún jẹ́ OPC tó jẹ́ pé hospital road gan lòun náà ti lè sònù ẹ̀ lókè wá sí ní full details ẹ̀ pé ẹran ni bàbá ẹ̀ dà tó dà wá sí Arigidi tó jalè ẹ̀yìn ó ní bàbá ẹ̀ ó ló da ẹran ó ló wá kó ẹran ẹlẹ́ran ó ní àwọn ẹ̀ wá sọ pé ìgbà tó wá ń wọ ẹran ṣe àpò wọn mọra wọn ẹni báyìí ló gba ibi báyìí mo tẹ̀sí gba orúkọ tó pe bàbá yẹn lánàá pé òun ló gba ibi báyìí ó ní ìgbà tó wá ní ó ní ẹni tó wá da ẹran kọjá nígbà yẹn tó sọ pé tó bá ti débi wọ́n máa pa ni ó lòun ló dé Arigidi tó sọ pé wọ́n sọ pé o ti kẹ́rẹ̀ lẹ́ran o pé tó bá ti padà débi báyìí o wọ́n pa ẹ́ ni o bẹ́ẹ̀ ni ó ní òun bàbá ẹ̀ ló fi dúró sí Arigidi pé Fúlàní gangan ni Gani Adams ni bàbá tó bí so wọ́n ní ìgbà tó wá dó sí ṣé Ìkàrẹ́ ni Arigidi ló wà lọ bá ọba ó wà máa pẹran jókòó fún ọwọ́ ẹran ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ fún ẹṣin ẹ̀ jókòó fún un ní àyè kóun dó sí ìlú yìí kò lè gbá bẹ́ẹ̀ padà tó bá yí kó gbá bẹ́ẹ̀ padà wọ́n máa pẹ́ ni. bẹ́ẹ̀ni. so ìgbà tó wá fún un ní àyè ni bàbá ẹ̀ wá fẹ́ ẹni tó wá fẹ́ obìnrin ní Arigidi tí obìnrin yẹn wá bí bàbá ẹ̀ Arigidi ni wọ́n bí bàbá ẹ̀ sí
so bàbá ẹ̀ wá fẹ́ ìyàwó ìyá ó tún wá lọ́kọ ń bẹ̀ ó tún wá ní ìyàwó ń bẹ̀ bàbá ẹ̀ ó wá fẹ́ ìyá ẹ̀ ní Arigidi ọmọ Arigidi náà nìyá ẹ̀ tó ṣe wá bí Gani Adams wọ́n jẹ́ kó yé wa lánàá pé kò sí bó ṣe lè jà fún ìran Yorùbá torí pé ọmọ àlè ni. kábíyèsí ẹ ṣe bàbá mi. ọmọ àlè lè ṣe ọmọ àlè lè wà ọmọ ọkọ ọmọ àlè gidi ni ọ̀pá. bẹ́ẹ̀ ni. tẹ́ bá tó mọ olóyè Májàsọ́lá Ìgbòho ṣá ẹ kọ̀ọ̀kan Fúlàní ẹ rí i pé ara ọmọ Yorùbá wà lára ẹ̀. bẹ́ẹ̀ ni. bí ìyá bá jẹ Yorùbá ó fẹ́ lè máa sun ẹkún. bẹ́ẹ̀ ni. ó lè sun ẹkún á ní ìtara ẹ̀ rí gan pé eléyìí ní ìtara. ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kì í jẹ́ Yorùbá tó ṣe Yorùbá lára ẹ̀. tó kàn fi Yorùbá ń pa owó. ó kàn fi wá pa owó ní kó lè kàn. ṣé ẹ mọ̀ yìí pé Ààrẹ Ọ̀nà Kakanfò tó tún jẹ yìí wọ́n tún sọ̀rọ̀ débẹ̀ lánàá. bẹ́ẹ̀ni. nínú mo ṣe rìkọ́dì yẹn mo sẹ́ẹ̀dẹ̀ sí yín. mo ti gbé náà. àgbàwọ̀ nǹkan lórí ẹ̀bọ̀ pásítọ̀ òótọ́ ọ̀rọ̀ tí mi bá jẹ́ OPC nǹkan tí mo rí mi ò lè rí. ókè wọ́n ní ẹni kan ló fẹ́ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wíṣì sọ láti ọba ilé. bẹ́ẹ̀ni. máa ní wọ́n dárúkọ ẹ̀ lánàá orúkọ ẹ̀ ó ti náwó ti nára. wọ́n ní Àtíkù ló fi Gani Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. lóun ló lọ gbówó lẹ̀. bàbá ẹ̀ Fúlàní ẹni tó tún fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Fúlàní. torí pé Àtíkù ló lọ bá bàbá wa Ọ̀yọ́ Aláàfin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pé bàbá yẹn ti náwó pé àkànfò ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ṣe ní kó gbé fún Gani Adams nìyẹn ẹ̀rí ìran Fúlàní ni ìran Fúlàní Àtíkù náà Fúlàní ni tẹ́ bá mọ̀ political Fúlàní bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ ọmọ Yorùbá ó fẹ́ ọmọ Iléṣàbí kan but Fúlàní ni so kò sí bó ṣe lè ṣe kò lè ẹ́ bàjá mo sọ fún yín pé we are so disappointed on him a ní ìjákulẹ̀ lórí Gani Adams torí tí a bá ní ìjákulẹ̀ iṣẹ́ rí ọ̀rọ̀ rẹ̀ kò yẹ kó pọ̀ tẹ̀ sọ̀rọ̀ jáde rárá kò yẹ kó kó rọra tó bá gbéra ìpamọ́ ni torí because oyè tó jẹ́ oyè jagunjagun ni ṣé bí òun ló yẹ kó sì wà ní ipa ribiribi tí olóyè Májàsọ́lá Ìgbòho ṣàtó ń ṣe yìí ṣé mo ló yẹ kó máa ṣe. bẹ́ẹ̀ni. kì í ṣe pé owó kì í ṣe pé orúkọ ló ń gbà olóyè Májàsọ́lá Ìgbòho ṣà ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni ṣèbí èmi sọ fún yín wípé tí mo gbọ́ orúkọ Májàsọ́lá tí mo fẹ́ lọ darapọ̀ mọ́ bókè I want to follow him mo ní mo rò wípé ẹni tí màá kàn sí fún lówó ni bíi ti Gani Adams tí ó ń wó orúkọ tó ń wówó torí gbàdá mọ́ Gani Adams kò ní kankan he doesn't have anything ọ̀rọ̀ OPC ló fi dá ọ̀tọ̀ tó dà lọ́dún mi bọ̀gbà tí mo débẹ̀ tí mo rí bàbá yẹn mọ́ òbí máa ní kí ló wá wá tó fi wọgbó kí ló wá tó fi jà fún ọmọ Yorùbá because tí ènìyàn bá nírú nǹkan tí olóyè Májàsọ́lá Ìgbòho ṣá ní kò yẹ kó tún jà fún èèyàn kankan ó yẹ kó máa jà fún orí àtàwọn ọmọ ìlú. bó bá gbé yẹn mo rò ó títí ẹ̀mí kan wá sọ́kàn mi pé let's assume pé wọ́n fẹ́ pa 1 million ọmọ Yorùbá wọn ò lè pa olóyè Májàsọ́lá wọn ò lè rí pa wọn ò tí ẹ̀ lè pa wọn ò lè gbọ́dọ̀ ẹ̀ ó wá fi gbogbo dúkìá tó ní sílẹ̀ ó ń jà fún ìran ọmọ Yorùbá ẹ̀ mọ̀ pé lè ní ẹ̀jẹ̀ Yorùbá lára ó yàtọ̀ sẹ́ni tí ò ní ẹ̀jẹ̀ Yorùbá lára ó lànà ọmọ Yorùbá kìdàkì fẹ́ kọ́yàn èèyàn jẹ́ ṣùgbọ́n bí Gani Adams bá kó èèyàn 1 million lọ sí ibì kan tí bí náírà rẹ̀ bá kú lẹ̀ kan ẹ̀rí pé kò ní sọ̀rọ̀. network. bó ṣe rí nìyẹn bàbá mi. ẹ ṣe bàbá mi network ẹnìkan ló pè mí ní. ok ẹ ṣe ẹ lọ dáhùn kọ yìí. ẹ ti gbọ́ àti dá òtítọ́ mọ̀ àti dá irọ́ mọ̀ pé ẹni interview tí Gani bá grant náà tó bá ń sọ̀rọ̀ bó bá sọ̀rọ̀ 100 agbára káká ni kẹ́ fi gba ìdajì gbọ́ nínú ẹ̀ pé òótọ́ ni ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ òun dìnnà ẹ̀ àwọn tó wà lọ́wọ́
níbi tó ti ń pa wọ́n bí ẹni pẹran tí Gani gan sá tó ń sunkún bí ọmọ kékeré òun lẹ ti ń gbọ́ yìí. Kí ló wá fa àṣírí eléyìí táṣírí fi ń tú? Nítorí pé Gani ń bá Ọlọ́run gbà lára Sunday Igboho. Pé kì í ṣe Sunday Igboho ló ń bàjá. Wọ́n ń bá Ọlọ́run jà lára Sunday Igboho ni. Hello bàbá mi. Kò ní bàjẹ́ fún yín. Ṣé rí láti ọjọ́ tó ti bí mi sí ayé tí ẹ bá béèrè ìtàn mi ọ̀rọ̀ ká kọ́ bá ti gbà ìgbà tó pọ̀ o. Tí n bá ti ṣàlàyé kan fún yín pé báyìí ni ẹ gbà bẹ́ẹ̀. Ṣé ẹ gbọ́ mi bàbá mi? Mo gbọ́. Mi ò parọ́ rí. Mi ò mú kankan rí kan rí. Mi ò nígbà tí mo wà ní kékeré àti ìgbà tí mo ti dàgbà tí mo ṣe dúró èyí mi ò rí traces pé mo mú kan rí kan àbí pé mo parọ́ mọ̀yàn àbí pé mo parọ́ mi ò ń parọ́ mọ̀yàn. Tẹ́ bá ti gbọ́ tí bàbá tẹ̀lé ní fámìlì mi tẹ́ bá ti fẹ́ máa ní ẹ jẹ́ kó dé á sòótọ́. Mo gbàgbọ́ pé kí n sòótọ́ kí n wà kí n wà láàyè lọ. Ẹ ṣé bàbá mi. Ẹ lọ béèrè nǹkan mi ní gbogbo orúkọ tí wọ́n mọ̀ mí sí ní ìgbà yẹn ni Ògúnara, orúkọ tí mo jẹ́ nìsín ní Pápáládé. So anybody pé ìlú tí mo joyè sí, everybody knows everything about me. Mi ò ń bá èèyàn parọ́. Owó tí mo fẹ́ mọ̀ mí gbogbo bí anybody tí wọ́n ti mọ̀ mí lórílẹ̀ ìpẹ́ yìí gbogbo èèyàn parọ́ yẹn you can count it out of me. So bó ṣe ní kẹ́lẹ́ rẹ̀ ó lè ṣe ní ó wà ń bẹ̀ ní ọjọ́ tí kìnìyàn ṣẹlẹ̀ ara nǹkan tó bí mi nínú sí Gani Adams ni wípé kò dúró tó bá yẹ kó dúró ni tí ò sá lọ ni àwọn mọ́tò ọ̀dọ̀ àwọn èèyàn tó kù yẹn wọ́n bá máa kú. Wọ́n bá gbogbo mọ́tò wọ́n bà mọ́tò jẹ́ wọ́n tó gbogbo mọ́tò wọ́n ti gbẹ. Mo rẹ́ni tó yẹ pé kìnìyàn ló sọ di ẹjọ́ arìnrìn lẹ́dẹ̀ẹ́dẹ́ ní àwọn tí ò kú. Mo sọ fún yín pé àwọn èèyàn tó kú ní Ọ̀wọ̀ nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn more than 150. Ẹ̀yin gan fúnra yẹn gbéra ẹ lọ sí Ọ̀wọ̀ now. Everybody can go there. Kí la fẹ́ fi parọ́ fi fún? Ẹ parọ́ ọmọ torí pé kábàárì lówó ni. Ṣé ẹ fún mi lówó mi? Náírà o. Kọ́kọ́jù 50 naira lókè ní owó tán ná. Ṣé ẹ fún mi rí? Rárá àfi tí n bá tún máa gbà lọ́wọ́ yín. God bless you. So okay, how should I? Kí ni mo bá fẹ́ parọ́ fún? Ṣé n bá ìwà parọ́ yẹn màá wá ní mílíọ̀nù àbí èèyàn fún mi ní owó? Bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n sọ pé mo tún parọ́ yẹn ó tún bí mi nínú gan bọ̀ tí mi ò mọ nǹkan tó mo fẹ́. Má bínú àbá gbòṣùbà rẹ mo sọ fún ní ọ̀pẹ ẹni ò lè parọ́. Ẹ mọ̀ pé mo sọ tí ilẹ̀ tó bá tojú ẹni ṣú òkùnkùn ẹ̀ kì í ṣòro rìn fún yàn. Mo sọ rẹ́fúrẹ́ǹsì pé èmi tí mo wà ń bì yìí mo yaṣọ kúrò ń bẹ̀ ni. Kábíyèsí. Ọlọ́run bá gbọ́ mo yaṣọ mo sá lọ síbi bẹ̀. Ọ̀gá mi sọ fún mi pé tójú ọmọ Ọ̀wọ̀ ó ní ìjọ tí mo sì mọ bẹ̀ ó ní bẹ́ẹ̀. Hey, network again. Hello. Ẹ̀wẹ̀ ká lè fún yàrá ìlú tó dẹ̀ ó ti bú sílẹ̀ mò ń gbé kò ṣeé gbé. Nẹ́tíwọ̀kì. Fèyí kọ́gbọ́n o ọmọ mi. Gbogbo ń tà ń sọ yìí ká lè dá òtítọ́ mọ̀, ká lè yọ irọ́ kúrò nínú òtítọ́, ká lè yọ kàńté kàńdá ní àbí tàńdá kúrò nínú ìrẹsì, ká lè dá irọ́ mọ̀. Mo ní tó bá ṣe ń tàbí fún Gani tẹ́ bá wà ń bẹ̀ ẹ gbà pé ìdajì ohun tí Gani bá sọ irọ́ ló wà ń bẹ̀. Bóyá ìbá bá kàbùkù gbogbo tó ń kàn yìí tí ò bá lára Sunday Igboho, bóyá ìbá má kàbùkù tó ń kàn lọ́wọ́lọ́wọ́, bóyá tí ìbá má rí tí ò bá wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá òun. Sunday yìí ṣe titi ẹ̀ olùńtẹ́ tọ́lọ́run ọba mìíràn ni. Gani wá kọsẹ̀ ó wá rí ìbínú Ọlọ́run látara Sunday Igboho. Èyí tó yẹ kó fi rí ìyọ́nú Ọlọ́run látara Sunday Igboho, ìbínú Ọlọ́run ni Gani rí lára Sunday Igboho. Ó lẹ́fìrí
gbogbo ènìyàn ń jáde síta wọ́n ń tú àṣírí ẹ̀. Ó dé èèyàn mẹ́ta tó pè mí tó wà lọ́wọ́ nígbà tí sídẹ̀ẹ̀dì yẹn ṣẹlẹ̀. Bàbá kan pè mí pé irọ́ tó pamọ́ bàbá Freddy Fashion nígbà tó jókòó tán ló jẹ́ kí gbogbo àwọn ènìyàn wọ́ tẹ̀lé lọ pé ọmọ yìí sọ òdodo ọ̀rọ̀ láàrin pé bàbá yìí ń ṣe òṣèlú kò dẹ̀ sọ fún wọn láì mọ̀ pé bàbá yìí ò gba anything lọ́wọ́ olóṣèlú, pé ẹ̀sùn tó fi kan bàbá Freddy Fashion òun gan ni Gani wá jókòó tì. Ṣé ẹni tẹ́ bá gbọ́ pé Gani fi kún lé èèyàn kiri nílẹ̀ Yorùbá kò jẹ́ tuntun o. Àwọn ọmọ ẹ̀ ń pè mí o, wọn àdẹ̀ lè rí èmi pa. Ìgbà náà máa ń pa wọn yìí pàwó, wọn yìí pàwó. Tí wọ́n bá ní pé Fúlàní pa ó gbẹ̀mí ọmọ Yorùbá, ẹ wá ń wá ẹni tẹ́ máa ké sí ẹ̀rí ẹ wá jẹ́ Gani. Ṣé Gani gan ẹ̀mí ọmọ Yorùbá tó ti bọ́ lọ́wọ́ Gani gan ṣé ó lóun kà ní ṣé kò ju ti Fúlàní lọ? Òun la fi ní pé ìka tó bá tọ́ sí mú la fi ń romú. Yorùbá ti dá òtítọ́ mọ̀. Ẹ gbọ́ bàbá yìí ti sọ̀rọ̀ nípa Rasak Arógundádé àtàwọn kọ̀ọ̀kan ń dárúkọ Ọ̀tẹ́bà. Ìkejì náà sọ̀rọ̀ nípa Rasak Arógundádé. Àwọn ọmọ ọkọ nìyẹn tí Gani jojú wọn. Ìyá ṣì ní ọbọ́lá yẹn mo mọ ìyá ṣì ní ọbọ́lá dáadáa ló jẹ́ kí n tún béèrè. Ìyá ṣì ní ọbọ́lá yẹn dàlẹ́ ni wọ́n ní Gani jojú gbogbo wọn ni. Ó ń fojú olóore gúngi ni. We must not allow Gani kò tí ẹ lè ṣe wà kàn sọ́lọ́rọ̀ ni kó má pa Sunday Igboho bí wọ́n ṣe pa bàbá Freddy Fashion. We the Yoruba of nowadays will not allow Gani to succeed on that. Ẹ ti dá òtítọ́ mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá. Tí Gani bá ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ wípé kì í ṣara wa o. And I repeat it today. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè security ni o. Bí ìgbà tẹ́ bá kọ́lé tẹ́ fi security tẹ́ gba èèyàn sí ẹnu géètì yín. Gbogbo ẹni tó bá ti di kọ́lé tó fi security a ò sí ń bẹ̀. Ẹ máa kọ́ sí látòní lọ pé ilé Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní ilẹ̀ kóòtù òjíire pa Ààrẹ Ọ̀nà Kakanfò ni. So kì í ṣòye gidi. Ẹ gbọ́ gbogbo àwọn tán náà ṣe OPC léni owó ló fi ń fún wọn lóyè tán fi ń jọyìn OPC. Orú àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tá à ń gbọ́ nípa Gani àwọn yẹn ò lè sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀. Afẹ́fẹ́ ló wá ń fẹ́ tàwa ń rí fùrù adìyẹ. Ẹ ti gbọ́ o, ẹ ti dá irọ́ mọ̀. Ọmọ Yorùbá ẹ ti dá òtítọ́ mọ̀. Ẹ ti rí ìmọ́lẹ̀, ẹ dẹ̀ ti rí òkùnkùn. Ẹ ti dá ọmọ ọkọ mọ̀, ẹ dẹ̀ ti wá dá ọmọ àlè mọ̀. Ẹ ti dá ẹni tó ní ìfẹ́ ìran rẹ̀ lọ́kàn. Ẹ dẹ̀ ti wá dá ẹni tí ó jẹ́ pé aran wá láti wá ṣe ìran oníran ní jàǹbá ni. Mo ní fídíò kan ní ó ṣe píṣọ̀ ni màá pọ̀ Ọmọlúkà kó sẹ́ndì ẹ̀ sí mi. Gani tó sọ pé kò yẹ kó máa fly drone wọ́n á gbé kámẹ́rà. A rí níbi tí àwọn Amẹ́ríkà tó ti lọ sójú ogun tó gbé kámẹ́rà dání. Nàìjíríà àmì gan a rí wọn níbi tó ti gbé kámẹ́rà dání. Tí wọ́n ti ṣe kíni tí wọ́n gbé kámẹ́rà dání. Tí wọ́n ti gbé kámẹ́rà dání. So ẹja dúró déédéé àti dára ọmọ ojúlówó ọmọ Yorùbá. Those people are still in love with Gani Adams. Àwọn tó kó ìfẹ́ ẹ̀ lọ́kàn lánàá nìyẹn o lẹ́ ń gbọ́rọ̀ wọn lénìí. Àwọn tó ń defend yẹ lẹ́ ń gbọ́ ẹ o. Àwọn tó tẹ̀ múmù tán jẹ́ kó escape tí kú ọ̀wọ̀ òfin pa. Kí ni Gani ṣe fún wọn? Ó fi bó ṣú wọn gbẹ̀yìn náà ni ó sọ wọ́n dọ̀tá. Tìyín bọ̀ ẹni tó bá létí kó gbọ́ ohun tí bàbá Èkìtì ń sọ fún ọmọ ìjọ pé ká fi láìfò ní tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká fi ṣàríkọ́gbọ́n pé ọgbọ́n ní kẹjá kákọ́ pé ẹni tínú Ọlọ́run bá ń dùn sí ká má jẹ ọ̀tá ẹ̀
torí ní tá a bá ṣe ní kọ̀kọ̀ tí ìbínú ọlọ́run bá dé gbogbo ẹ̀ ló máa tú síta. Àṣírí tọ́lọ́run ọba mi ń bò ní gẹ́rẹ́ tá a bá ti kọjá àyè wa sí ọlọ́run lọ́lọ́run ó máa gbé jáde síta. Kò dẹ̀ sẹ́ni tó lè kọjá àyè ẹ̀ sí ọlọ́run, ṣùgbọ́n ẹni bá ti kọjá àyè ẹ̀ sí àyànfẹ́ olódùmarè bí oru Sunday ọmọ Adéníyì Adéyẹmí Ìgbòho Òòṣà, irú ènìyàn bẹ́ẹ̀ á kọsẹ̀, á wá bá ìbínú ọlọ́run pàdé pé torí mo ti sọ pé ẹ má ṣe ṣe ẹni àmì òróró mi ní ibi, ẹ má ṣe fi wọ̀sí lọ̀ wọ́n. Gani jáde síta, Àgbàlá Gabriel náà jókòó, ó wá ń sọ̀rọ̀ àbùkù. Kò mọ̀ pé ọ̀rọ̀ àbùkù tó ń sọ pé kì í ṣe Sunday Ìgbòho lónìí, pé ara òun gangan lòun ta fàálù. Adára fún wa, ojú òní tiwa. Mo ti wí èyí tán láàárọ̀ yìí, mo tún padà lọ. Ilé òní ilé yín, ọ̀nà òní náà yín o. Èyí ní ọjọ́ ajé kájọra ajé jẹun. Ẹ ní kàbùkù, ẹ ní tẹ́, aṣọ yìí yóò ní fàyà o, ẹ ní ṣìwà o. Wọ́n ní ìwà ó ṣe kókó nínú ayé ọmọ ènìyàn. Bóbìnrin bá sọ̀wànù á lóun ò lórí ọkọ, bọ́kùnrin bá sọ̀wànù á lóun lórí aya. Ẹja fọwọ́ gba ẹlẹ́dàá wa mú, kẹlẹ́dàá wa kó má jẹ́ ká fi wà wa ṣera wa, kó rí inú wa kó má bà tòde wa jẹ́ bíi ti Gani Adams. Ká dẹ̀ máa rántí pé ìwà tá a bá wù lénìí yóò dìtàn bó dọ̀la, torí gbogbo nǹkan tá à ń ṣe lénìí. Àwọn kan wà tán mú gègé ìkọ̀wé àti tákàndá dání tí wọ́n ń kọ́ lé ìtàn, torí pé gbogbo wa la ó dìtàn. A ó dìtàn láyé, a ó dìtàn lọ́run, gbogbo wa la ó dìtàn. Ká tó kúrò láyé láti máa dìtàn. Ìgbà tá a bá tún wá lọ tán, wọ́n tún máa sọ ìtàn wa náà ni. Mo rí tí gọ́vnà mi lọ kí bàbá kan lé ní bàbá Délé Fásùwà. Ó ní kí gọ́vnà má dọ̀bálẹ̀, gọ́vnà ní ṣé òun tún máa dọ̀ dáadáa ni. Ó dìtàn, bàbá yẹn wà lára àwọn tó fight for the Ekiti state. Àti ń kọ ìtàn bàbá yẹn kí bàbá yẹn tó kú nìyẹn o. Wọ́n á ti máa sọ ìtàn bàbá yẹn nìyẹn o. Tí bàbá yẹn bá tún lọ tán, wọ́n á sọ ìtàn ẹ̀. Ohun tá a bá ṣe lénìí yóò dìtàn lọ́la. Èyí tí Gani ṣe ní 1997 títí dèní tó rò pé kò sẹ́ni tó mọ̀, òun làwọn èèyàn ń tú síta lénìí. Ẹni bí tí pọnmọ́rí balùwẹ̀ ní Gani. Gbogbo àwọn tẹ́ bá ti rí tó ń tẹ̀lé Gani lẹ́yìn, gbogbo àwọn tó fi jẹ oyè Bárẹ̀ Jíròrò, eléyìí tó ń pera ẹ̀ ní Bárẹ̀ Jíròrò yẹn, wọ́n ní bàbá ẹ̀ ń jí ewúrẹ́, ó máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu ní olè, ń tọ́sẹ̀ olè lórí àpáta ni wọ́n ti sọ OPC ọdún ṣá. Bàbá wa Rasak ẹ dìde, New Era Reform àti bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn OPC ẹ dìde, kẹ́ ẹ jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin olè People's Confusion. Adára fún wa, ojú òní tiwa. Remain blessed all of you. Ilẹ̀ Yorùbá ò ní gbóná o, ara ó tù wá. Mo dẹ̀ tún kí àwọn tó ṣe kó jáde pé a kú oríire títí wọn, a ní rírú ẹ̀ mọ́ o, ṣùgbọ́n ẹ já múra o, àbúrò nìkan wà. Ẹ ṣé.